ọ̀rọ̀ Soun Ògbómọ̀ṣọ́ àti ìmáàmù àgbà ó mà tún ti ṣẹ́yọ nílé ẹjọ́ o. ilé ẹjọ́ so ìmáàmù lọ́wọ́ kọ́ lórí ìfinijoyè. Soun ní Ìkọjá-Àyè ni o. ilé ẹjọ́ gíga kan nílùú Ìbàdàn mà ti pàṣẹ pé ìmáàmù àgbà Ògbómọ̀ṣọ́ Alhaji Sheikh Toliat Ayilara o kò mà lè fi sẹ́nitọ̀ Hamzat Ayọ̀adé Adéṣeun àti Sheikh Idris Ibrahim Alao jẹ́ oyè mùsùlùmí nílùú Ògbómọ̀ṣọ́ lọ́sẹ̀ tó kọjá. ó ní Sheikh Ayilara ó mà ló mà fi oyè aṣíwájú bàbá ìsàlẹ̀ àdínì ti ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ó fi dá sẹ́nitọ̀ Adéṣeun tó ń sojú ẹkùn àárín gbùngbùn Ọ̀yọ́ láàrin ọdún 2011 sí 2015 ní ilé asòfin àgbà l'Àbújá lọ́lá o. bákan náà ó ní ìmáàmù àgbà Ògbómọ̀ṣọ́ ó mà tún fòye Sàfírùl Ulama ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ó fi dá Sheikh Alao lọ́lá o. láìpẹ́ yìí ó ní Sheikh Ayilara ó mà ló mà sọ lójú òpó Facebook rẹ̀ pé lẹ́yìn tí akírun jímọ̀ tán ó ní mo wé láwàní fún sẹ́nitọ̀ Hamzat Ayọ̀adé Adéṣeun o gẹ́gẹ́ bí aṣíwájú bàbá ìsàlẹ̀ àdínì ti ilẹ̀ Ògbómọ̀ṣọ́ àti Sheikh Idris Ibrahim Alao gẹ́gẹ́ bí Sàfírùl Ulama ti ilẹ̀ Ògbómọ̀ṣọ́. mo gbàdúrà pé kí Ọlọ́run Allah kó ṣe é ní ìrọ̀rùn fún wọn o bí wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ nípò tuntun yìí nílùú Ògbómọ̀ṣọ́. òní ọjọ́bọ̀ Thursday ọjọ́ kìíní oṣù karùn-ún ọdún yìí òun wọ́n máa fi ayẹyẹ ìjòyè náà sí. ṣùgbọ́n lánàá ọjọ́rú Wednesday tí ń ṣe 30 ọjọ́ oṣù kẹrin òun ni adájọ́ K.A. Adédòkun ó mà ló mà pàṣẹ pé ìmáàmù àgbà Ògbómọ̀ṣọ́ kò lè fi ẹnikẹ́ni joyè títí tí ẹjọ́ tó pe kábíyèsí Soun ti ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ọba Ghandi Afọlábí Ọláoyè Òrùmọgẹ́gẹ́ kẹta yóò fi parí o. adájọ́ ní fún ìdí èyí ń lòun ṣe fagilé oyè tí ìmáàmù Ayilara tó fi sẹ́nitọ̀ Adéṣeun àti Sheikh Alao jẹ o. ṣáájú ni Sheikh Ayilara àtàwọn 8 míì wọ́n mà gbé Soun àtàwọn 9 kan lọ ilé ẹjọ́ o wípé orí adé náà ó fẹ́ yọ òun nípò. agbẹjọ́rò àwọn olùjẹ́jọ́ kẹfà sí ẹ̀kẹwàá Kọ́lá Fátóyè ó mà ló mà rọ ilé ẹjọ́ o láti pàṣẹ wípé kí gbogbo àwọn tọ́rọ̀ kàn kí wọ́n má ṣe gbé ìgbésẹ̀ kankan títí tí ìgbẹ́jọ́ yóò fi parí o. ẹ̀bẹ̀ yìí òun ni adájọ́ gbà tí ó sì fi pàṣẹ pé ìmáàmù Ògbómọ̀ṣọ́ kò lè yan ẹnikẹ́ni sípò níwọ̀n ìgbà tí ẹjọ́ tó pe Soun kò tí ì parí o. ẹ̀wẹ̀ Soun ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ọba Ghandi Ọláoyè ó ti sọ wípé àṣẹ ilé ẹjọ́ kò lè jẹ́ àjòjì sí Sheikh Ayilara o torí nǹkan tó mọ̀ nípa rẹ̀ ni. Soun sọ fún ìwé ìròyìn OgbomossoInsightOnline.com wípé òun kò fẹ́ sọ̀rọ̀ lọ títí lórí àṣẹ ilé ẹjọ́ o torí ọ̀rọ̀ sì wà nílé ẹjọ́ o. àmọ́ ohun tó dára ni ilé ẹjọ́ ṣe nípa bó ṣe sọ fún Sheikh Toliat pé kò lè fi ẹnikẹ́ni joyè títí tí ẹjọ́ tó wà nílé ẹjọ́ yóò mà fi parí o. ìmáàmù gan fúnra lára rẹ̀ ó mọ̀ pé òun kò lè fi èèyàn joyè láì gbàṣẹ lọ́wọ́ Soun. èyí wà nínú àdéhùn tó tọwọ́ bọ̀ nígbà tó jẹ oyè ìmáàmù àgbà Ògbómọ̀ṣọ́. olóyè ni ó jẹ́ o gẹ́gẹ́ bí ìmáàmù àgbà Soun òun ló sì yàn sípò. nítorí náà ìdájọ́ ilé ẹjọ́ ó gbọ́dọ̀ yé yékéyéké o. ìmáàmù tàbí ẹnikẹ́ni kò mà lágbára láti fi ẹnikẹ́ni jẹ oyè tó ní í ṣe pẹ̀lú ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Ìkọjá-Àyè ni o. Soun nìkan òun ló lágbára o láti fi ẹnikẹ́ni jẹ irú oyè bẹ́ẹ̀ yálà tó bá ní í ṣe pẹ̀lú tàbí oyè ìbílẹ̀. ọba Ghandi òun ló sọ bẹ́ẹ̀. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Eyayorubaworldtv. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ má bá wa like ẹ má share ẹ má comment ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa kẹwàá bá wa tẹ notification bell láti lè máa màwé ètò wa lọ́kọ̀ òjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé púpọ̀ tẹ́ ń tẹ̀lé wa o àbúrò oníṣẹ́ nìkọ̀ọ̀kan wa o.